Mr. Kewu àbí all thanks to the world ẹ tọ́ máìkì yín ẹ káàbọ̀. Ẹ kú àtàárọ̀ ẹ kú ètò. Yes sir. Ẹ̀lẹ́ náà. Kò sọ̀rọ̀ tí àwa fẹ́ sọ ní ààyè yìí. Ṣùtì ju pé ìbéèrè ọ̀kan mo kàn fẹ́ béèrè is that kí ni aim táwa ṣe gangan láyé táwa? Mo ń bi MS bàbá. Àkànbí ṣe wà ń bẹ̀. Mo ń bọ̀ bàbá. Àkànbí. Ẹbí akẹ́ bá mi dáhùn lóhùn question yẹn ẹ jọ. Kí lẹ béèrè àfà? Wọ́n ní kí la wá ṣe láyé. Mo kí yín bàbá. Kí ni gangan táwa ṣe láyé táwa? Ó kó sára bàbá, mo kí yín olówó Èkó. Àṣẹ́sọ̀ mo kí yín. MS Big Joes. Kí lẹ sọ? Wọ́n ní kí la wá ṣe láyé. Kí lẹ wá ṣe láyé? Bẹ́ẹ̀ ni. Ẹ wá tàka súfe ni. Irú ìbéèrè wo nìyẹn? Kí lẹ̀yin ṣe nígbà tẹ́yin wálé ayé kí lẹ̀yin ṣe? Mr. All thanks to the world. MS ẹni sùúrù kan ṣe pé èèyàn lè dá wọn lóhùn àwọn ìbéèrè míì náà. But ìbéèrè tí wọ́n wá béèrè ẹ̀yin náà ẹ jẹ́ ká kọ́kọ́ gbé sí láàkà. Ní ẹ̀yin lẹ̀ yóò understand tí mo béèrè. MS ẹni kí lẹ wá ṣe láyé kí lẹ wá ṣe jó ní náà. Ó mọ tí mo ní lẹ́mìí tó dé béèrè irú tí mo béèrè yẹn. So kì í ṣe gbogbo nǹkan lágídí. MS tó fẹ́ dá mi lóhùn ẹ̀jẹ̀ dáhùn. Kí náà fẹ́ dá yín lóhùn ẹ̀yin náà ẹ̀ wò béèrè tẹ́ ń béèrè náà. Kí lẹ̀yin ṣe nígbà àgbà ẹ ti délé ayé kí lẹ̀ ń ṣe? Bàbá Àkànbí ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká ẹ jẹ́ fún ẹ jọ bàbá. No, ó fọ́nì ni kò ìbéèrè yẹn ìdáhùn mi ò fọ́nì. Ìbéèrè yẹn ni ká gbé yẹ̀wò. Àfà àgbà tẹ́yìn náà ti délé ayé kí lẹ̀ ń ṣe? Àfà. Mo ń gbọ́ yín. Àgbà tẹ́ ti délé ayé kí lẹ̀ ń ṣe? Eré náà lájọ ń ṣe. Okay, that's me pé eré la wá sí láyé nìyẹn. Eré náà lájọ ń ṣe torí gbogbo eléyìí tí tẹ̀ ń sọ náà mo gbádùn tí MS bàbá ń sọ. Èròǹgbà yìí tẹ̀fi wá béèrè yẹn ni pé ilé ayé yìí o àwáyé láti wá kírun ni ká gbààwẹ̀ ká dẹ̀ ṣiṣẹ́ ká rówó ká kó lọ fún wọn Saudi àbí. Ibi tẹ́ ẹ tú lọ nìyẹn. There is a lot of things tí ò yé wa ní Nàìjíríà táwa yẹn bóyá ilẹ̀ Yorùbá tó ti ká wa mọ́ ni. Kò sí nǹkan kan tá a wá ṣe láyé ju pé ohun tẹ bá ṣe tẹ bá bímọ sáyé nǹkan tẹ bá ṣe làwọn ọmọ yín máa bá. Ẹ understand tẹ ẹ bá ṣe nǹkan kan kalẹ̀ fáwọn ọmọ yín ebi máa pa ẹ̀yin náà lọ́jọ́ ogbó àwọn ọmọ yín dẹ̀ máa ṣẹ́ ìpè fẹ́yìn náà tọ́wọ́n bá lè ṣẹ́ fún yín lójú yín wọ́n á ṣẹ́ fún yín lẹ́yìn yín wọ́n á ní àwọn olórí burúkú bàbá tó bí wa yẹn kò dẹ̀ sí nǹkan kan kalẹ̀ fún wa. Ẹ wo orú bàbá wa Koko Zaria tí wọ́n wà ń bíbá yín sìn àwọn ọmọ tó tara wọn jáde kọ́lọ́run bá wọn kọ́ bá wa dá wọn sí àwọn ọmọ yẹn wọn ò lè kábàámọ̀ pé kí ni bàbá yìí bí àwọn wálé ayé fún torí wọ́n ti ṣe ohun tí àwọn ọmọ wọn tí wọ́n jẹ wọ́n ti ṣe kalẹ̀ ohun tí wọ́n nídìí ní báyìí pé àwọn ọmọ tó tara wọn jáde yẹn ibi tí bàbá wọn bá gbé wọn dé káwọn náà wá fi bàbá wọn yẹn gàn láwùjọ pé òbí bàbá ni bàbá tó bí àwọn bẹ̀tẹ̀ pé ilé kéwúlẹ̀ ń káwọn ọmọ yín lọ àbí mọ́sálásí àbí kọ́ mọ́ gbàwẹ̀ tẹ́yìn náà bá dàgbà àwẹ̀ yẹn àwẹ̀ tẹ́gbà láti kékeré yẹn tẹ́ bá wọ age of 80 years ẹ tó wá bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn títí tẹ́ fi jáde láyé kọ́lọ́wọ́ fún yín lẹ́nu gbogbo kí lẹ wá sí láyé ẹ mọ jó kiri ni. Tẹ́ ẹ bá ṣe ohun tí àwọn ọmọ yín ọ̀jẹ̀ kalẹ̀ àti ohun tẹ́yìn ní ọ̀jẹ̀ lọ́jọ́ ogbó ẹ̀yin lebi rẹ̀ ọ̀pá lọ́jọ́ alẹ́ inú ọkọ̀ gbé lọ́dọ̀ àwọn Oríyọmí Hamzat kan tọrọ owó fún yín ẹ mọ béèrè kiri kí lẹ wá sí ilé ayé ẹ wá gbá bọ́ọ̀lù ni. Ìdáhùn tẹ́mi lè dáhùn sórí ìbéèrè tẹ́ béèrè nìyẹn ó lè mọ tẹ̀yìn lọ́rùn bọ́yá MS yóò ṣàfikún. Àkọ́kọ́ wọ́n tún wá gẹ́gẹ́lẹ̀ ẹ̀sọ́ kan tó kù wọ́n wá gẹ́gẹ́lẹ̀ dẹ́ ni. Bàbá mi Àlìtánkẹ̀ ṣé ẹ wà ń bẹ̀? Ẹ jọ sà ẹ mọ̀ pé obìnrin èmi máa mú sọ́ọ̀tì ẹ mọ̀ pé ẹ̀yin lọ́kọ wa èmi máa mú sọ́ọ̀tì fún yín mi ní ṣe bí ẹ mọ̀ pé ọkùnrin sókùnrin confam lẹ máa bára yín sọ àwọn ò ní pẹ̀pẹ̀ àwa sì lè pẹ̀pẹ̀ bọ́ àwọn ò ní pẹ̀pẹ̀ fún yín wọ́n máa fún yín ni because ọkùnrin sókùnrin ó lójú àwọn question tókùnrin ò expect pé kẹ́gbẹ́ mi ọkùnrin ẹgbẹ́ mi máa béèrè irú ìbéèrè báyìí so bàbá mi fẹ́ béèrè question kan lọ́wọ́ yín àwọn ọmọ tẹ́ bá ti bímọ tẹ́ Olódùmarè àwòwọ̀ bẹ́ẹ̀ dẹ̀ tí bí ọba tó nílé ayé bá mi fún yín kí ni tẹ́ bá bímọ sílé ayé
kí ni èròǹgbà yín fáwọn ọmọ tẹ́ bí yẹn kí ló fẹ́ máa fún yín ní joy tẹ́ bá rí àwọn ọmọ yẹn kí ni ó lè fún yín ní ìdùnnú lórí àwọn ọmọ yẹn bàbá àtàǹkẹ́ ẹ̀gbọ́n sókè kí ló lè fún yín ní joy kí làwọn ọmọ yẹn lè máa ṣe tó máa jẹ́ kínú yín máa dùn kí lórí yín wá àwùṣẹ́ bí àwọn ọmọ yín kan wá máa sìn yín ni àbí kí ló máa ṣe tínú yín máa dùn sí pé Olódùmarè ò ṣe ò kí ni. ká tẹ̀lé ní tèmi bá ń ṣe náà ni òun náà ní ìdùnnú òbí. kọ́ńtẹ̀lì tẹ́ tó bá ṣe orí burúkú náà lẹ ṣe ń kọ́. ká tẹ̀lé náà ni tó bá jẹ́ bẹ́ẹ̀. ó dá nígbà yẹn ọ̀rọ̀ yín yé mi mo give up mi mo wẹ́ gẹ́gẹ́ bí abiyamọ tèmi jẹ́ téèyàn bá bímọ èròǹgbà gbogbo òbí ni kọ́mọ yẹn ṣoríire tó o bá bímọ tó o jìṣẹ́ jìyà tó o tọ́ wàá máa bẹ Ọlọ́run pé wàá máa ṣiṣẹ́ wàá máa rán àwọn ọmọ yẹn ní skul wàá máa gbìyànjú pé àwọn ọmọ yẹn lọ́jọ́ kan wá ṣoríire èròǹgbà wa ni pé káwọn ọmọ yẹn ṣoríire kán níláárí kán fi wá yangàn àwa òbí ká máa rí wọn kínú wa máa dùn pé ọmọ mi ṣoríire lójú ẹ̀mí mi so Ọlọ́run Olódùmarè rán wa sílé ayé ká wá ṣoríire àwa òbí ká máa rí wọn kínú wa máa dùn pé so èmi rí nírí wípé ìwúrí ẹni tó dá wa sílé ayé ẹjọ ta ló ṣé mi ni mo ta ó dẹ pé èèyàn kan wọlé ẹ bá mú tẹ dákun so èmi rí nírí wípé ẹni tó dá wa sílé ayé ó dá wa ká wá ṣoríire ìmọ̀ tó fún wa ká fi ṣe nǹkan tó dáa tó mo rò wípé Olódùmarè dá wa ẹ lọ máa ṣe ilé ayé bó ṣe mo ti dá yín mo ti fún yín lọ́gbọ́n mo ti fún yín nímọ̀ ṣé báwọn kan ló ṣe play àwọn kan ló ṣe mọ́tò àwọn kan ló ṣọkọ̀ ojú omi ṣé bó pọlọ náà fi ṣe àbí ṣé Olódùmarè ló wá ṣọkọ̀ ojú omi ni ṣé Olódùmarè ló wá ṣe play ni ṣé bó pọlọ kan ọpọlọ àwọn kan ló gbé ọpọlọ wọn kalẹ̀ tó fi ṣe àwọn nǹkan mèremère tèmi àti yín jẹ àǹfààní ẹ̀ lẹ́nu so ẹni tó bá rò ìpò Olódùmarè dá ẹ sí láyé kó wá máa sí òun kí ni sísìn ẹ kí bí mọ́sìn kọ́mọ mi wá máa sìn mí kí ló fẹ́ máa sìn mí fún kí ni èrè ẹ kí ni sísìn mi fún kí ló fẹ́ máa sìn kí ni ìwúlò ẹ sìn mí fún Olódùmarè kí ló fẹ́ fún kí ni so èmi ò rí Olódùmarè dá mi láti. tí bàbá ti ń ṣe kalẹ̀ ọ̀bọ ẹgbẹ́ ìdákẹ́jọ́. ta ló gbé dàda wọlé àbúrò àlá. Mr. Plustek ẹni fẹ́ bá wa sọ̀rọ̀ mo ti dé ibi. èèyàn dẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ jẹ́ kẹ́ni yẹn délẹ̀ ẹ̀ ti ń bú ẹni yẹn ṣáwọn ẹ̀kọ́ tẹ̀ ń rí kọ́nu Quran náà nìyẹn. ẹyin ìjẹ́ náà ẹ máa gbọ́ ìjẹ́ náà ṣe ń bíbí inú kò sí nǹkan gidi kan nínú Quran so kí ni nǹkan tẹ́ fẹ́ bá wa sọ gangan. ẹ má wọrí ẹ ká gbé brain yín wò ẹ ká mọ̀ bóyá ẹ ní brain. Mr. Plustek ṣe wà ń bẹ̀. ẹja discuss. Ta ni àkọ́kọ́ mùsùlùmí? Ṣé ẹ ti ready? Ta ni àkọ́kọ́ mùsùlùmí? Tala àkọ́kọ́ irú bẹ́ẹ̀ má bí mi ní question èmi mo wá platform yín èmi lálejò o lè má bí mi question èmi ní tẹ́ ń ṣe bíbí òye. ok káwá tó lè mọ̀ káwá ṣe báyìí ká tó lè àjọ ní ọpọlọjọ wà lórí wa ni. hold on káwá tó lè rárá hold on má bí mi ní question o. mo ti gbọ́ bí ẹ question but ká tó lè mọ̀ wípé ẹni tó ṣe wá sórí platform yìí ó nímọ̀ torí àwọn tó bá nímọ̀ òun la máa ń bá sọ̀rọ̀ ṣé you get àwọn tó bá nímọ̀ so ká lè mọ̀ bóyá ó nímọ̀ ká fátíà fún wa kó má lọ jẹ́ pé kírísítẹ́nì ni ẹ torí orúkọ tó gbé wá orúkọ ẹrú la expect kó gbé wá gbèjẹ́ ṣe gbé Plustek wá orúkọ tó gbé wá àwọn Europeans tó ń jórúkọ yẹn ká fátíà kó tu. Abdulateef ló kọ. ok ẹrú alright that's good ó yá ká fátíà kó tu. àní tactics burúkú tẹ mọ lò fún mi tẹ tactics wo la ń lò èmi máa béèrè pé kí lẹ ń ṣe ń bíbí intense ẹ ṣàlàyé fún mi má bí mi ní question rán bọ kó tó lè wá sórí page yìí wá ti mọ nǹkan tá à ń ṣe náà. mo ti sọkọ mi fún ọ. ok nǹkan tá à ń ṣe ó yá bó lèmi náà ti fẹ́ mọ̀ pé wọ́n náà ní mọ̀. ó yá wórí screen yẹn a sọ ibẹ̀ ìgbésí gidi ní Allah nǹkan tá à ń ṣe ń bí nìyà jẹ́ ń jẹ́ káwọn èèyàn mọ̀ ìgbésí gidi òun ní Allah. jẹ́ wá bí ó ń question mọ́. Yorùbá ni kó lè bá yé àwọn ọmọ Yorùbá. èmi ní wàá béèrè question. ilé kéwulẹ̀ Yorùbá. tí n bá wá béèrè tó bá wá dáhùn rẹ̀ èmi máa kọ́kọ́ béèrè tí n bá béèrè tó bá wá dáhùn rẹ̀ lè ló wà ẹ̀sẹ̀ wá bí èmi náà ẹ̀sẹ̀ wá dá ọ lọ. ó yá béèrè anything nípa Islam. sọ ń gbọ́ mi yé. àkọ́kọ́ náà kí ni tí ìbéèrè mẹ́ta mo fẹ́ béèrè lẹ́ẹ̀kan náà
ọyẹ béèrè. àkọ́kọ́ náà kí ni reason tẹ́ fi gbé platform yìí kalẹ̀ ibo lẹ́ ń pèpè lọ jẹ́ ń béèrè mi tán ara tí mò ń sọ náà nù kí ni tẹ́ fi gbé platform yẹn kalẹ̀ ibo lẹ́ ń pèpè lọ number 1 question nù number 2 question lára tí mò ń rí onípẹ́ sọ pé fẹ́ gbé àṣà Yorùbá lárugẹ bẹ́mi ṣe wà yìí tí n bá wọ jàlámíà mo máa ń gẹ fìlà ẹ ń béèrè ní abẹ́fẹ́ ṣe wá sí. o lè wá gbádá kírun. ṣé ń béèrè béèrè ní abẹ́fẹ́ ṣe wá sí. má dá iṣẹ́ ti rí ní tí mò ń sọ náà nù. ẹ ti kúrò lórí béèrè ẹni béèrè lẹ́yìn fẹ́ béèrè. àpẹẹrẹ pẹ́ ẹ̀nìmọ̀ náà nù àpẹẹrẹ pórí yín kú náà nù. bẹ́ẹ̀ dákẹ́. ọ̀sẹ̀ ìjọba pórí wá kú. tó bá fẹ́ kí ẹ̀yin lẹ́yìn fẹ́ béèrè ẹni sùúrù àfa àtẹ̀bá máa béèrè ṣé wọ́n bú yín ni èwo ló ṣe é lórí ebú pọ̀ lára wa tẹ́lẹ̀ mélòó. àwọn ò lè gbà á kẹ́ máa wí ṣọ́ọ̀ṣì àwọn èèyàn bí báyìí. ìwà Islam èyí náà fẹ́ búyàn ni èmi náà rẹ́ẹ̀dì yín ni. àfa èmi ò tẹ́ ẹ bú yín ẹ má bínú. má wò má mi la ẹ̀yin lẹ́yìn fẹ́ béèrè ìbéèrè ń sìn ṣe pé làbárọ̀ ìsìnlọ ẹ̀sà fẹ́ mọ̀ respect Islam mọ́ mi la mọ́ respect Islam jẹ́ ń béèrè mi tán dákẹ́ gbẹnu dákẹ́ jẹ́ ń béèrè mi tán. anẹ́kùnmíláì. àkọ́kọ́ kí ni mo gbọ́ kí ni reason tẹ́ fi gbé platform yìí lẹ̀. alákọ̀ọ́kọ́ ibo lẹ́ ń pèpè lọ. ó ti di méjì. number 2 ó ní pé. àní ẹ dákẹ́ ìbéèrè tẹ́ ṣé tí etí yín ti ya ni ṣé abẹ́ ní brain tẹ́ lè fi store nǹkan ni. ìyẹn lórí burúkú sọ̀rọ̀ jáde kó dákẹ́ náà. wọ́n ní kó sọ̀rọ̀ àbúrò yẹn burúkú lórí burúkú rẹ̀ gbé àṣetì láì. ó ní kí nìdí kí ni ìdá platform àdìbò là ń gbé lọ that's 2 questions ó dẹ̀ ń bèbú ọmọ ẹrú. ó dẹ̀ busy ó dẹ̀ sọ ibo lẹ ń pèpè lọ. ọmọ ékeré nìkan olórí burúkú ọmọ òṣù. ọdẹ ní náà ọmọ ékeré ni ẹ jẹ́ ká kírun àti múra tán. omi. sí ìdálẹ́nu ẹ̀. ọmọdé gbọ́n àgbà gbọ́n rà fi dá ilé ìfẹ́. ẹ jẹ́ kí èmi sọ ọ̀rọ̀ kan torí mo ṣe jíǹsì mo bá wéèrè lẹ́nu ọ̀rọ̀ ni ìwọ là ń pèpè lọ jama ṣe rí question dídì ẹni ni aláìbàjẹ́ òpònú èèyàn èmi sọ fún yín òun ló máa pè ibo lèèyàn ń pèpè lọ ṣe rí nínú nǹkan tó ti program wá sí wọ́n ti program ọpọlọ wa wípé you must be religious that is the àrùn kan tó tóbi tí wọ́n gbé sí wa lára òun nìyẹn so ó gbọ́dọ̀ wà religious ni kíní ẹ̀ ti di part of many people's kíní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti di part wọn pé tẹ́ bá ti ní kí wọ́n fi ẹ̀sìn kan kalẹ̀ they will feel like ìbòrè kí ló wá fẹ́ kí n máa ṣe ẹ̀sìn o that is one of the problems sí àṣìní náà so torí àrùn náà ní nǹkan yẹn náà so ó dàbí bá ṣe ní kí wọ́n fi ẹ̀sìn kalẹ̀ yẹn náà so bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa fi ròrí yẹn náà kalẹ̀ so bí ó ṣe jẹ́ nìyẹn so tó bá ní ibo là ń pèpè lọ kò síbi kankan tí wọ́n fẹ́ pè lọ ju pé ibi làákàyè ṣe pàtàkì tó bá ní làákàyè you no be religious láyé nǹkan yẹn méjì ò lè papọ̀ síbi kan làákàyè o àti religion no ó máa ṣọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n takora wọn kan so tá bá sọ pé kó kúrò nídìí nonsense kó padà síbi làákàyè lásán fẹ́ ẹ̀yìn òbí like wọ́n lè ti sọ pé wọ́n ti ṣe kinní kan fún wọn wọ́n ti fi kinní kan wọ́n ti fi kọ́ wọn bí làákàyè òwúlò bí làákàyè ọmọ a máa jọ́sìn fún làákàyè mi nǹkan tó kọ̀lọ̀pọ̀ wọn máa ń sọ nìyẹn tó o bá lè worship làákàyè tiẹ̀ and then you worship another person's brain another person's sense yes that is life báyé ṣe wà nìyẹn o tó bá ti sọ fún yín pé làákàyè tiẹ̀ pé òun jọ́sìn fún làákàyè ni o ti mú làákàyè lọ́lọ́run wàá dẹ̀ sórí burúkú ni ìwọ ọ̀tá àwọn ẹlẹ́bọ̀ yìí ò ní sórí rẹ̀ wàá ṣọ́kù ni ayé ẹ̀ máa bàjẹ́ ni mo sọ fún ẹ̀fílẹ̀ ẹ má ṣe pé ẹ̀fílẹ̀ àṣẹ ẹ máa olórí burúkú ni wọ́n lẹ́nu tó mẹ́ta yìí gan èmi ẹ sọ̀rọ̀ ìṣẹ́jú kan tọ́lá fẹ́ sáré kírun Mr. Malik ṣẹ́gbọ́ just one ìṣẹ́jú kan Mr. Malik. ok ó yá ìṣẹ́jú kan ìjọ mo fẹ́ ṣí máìkì yín. so sáré kẹ́ni ok
ṣé ẹ ti délẹ̀ náà ni àbí? Alright. So Queen Rike, Alec Bolowe kò wọlé. Queen Rike, are you there? Alright. Okay, be a Queen Arike. Okay. Queen Arike ṣe wà ńbẹ̀. Ọmọ àlàrí mọ́kàbá o. So Àkànbí ṣe ti ṣe tán. Ẹ jọ̀ọ́ ẹ ṣí ojú kí á kírun. Ancestor, ìyá kẹjù, ọba lọmọ. Ọba lọmọ ṣe wà ńbẹ̀. bí a fẹ́ ṣí ojú náà ni. Òǹkárá àlùwàlá kámákámá. Ẹjọ́ èèyàn wa tẹ̀ wá ń sálẹ̀ ẹ lè má bá wa pọ̀ tap. Ní pé ara àkàn máa ń kírun ní ìlú every Friday. Ìrun táwọn Mùsùlùmí máa ń kí tó máa ka Lárúbáwá fún yín, àwa máa ń kà ní èdè Yorùbá. Mr. Private, ṣé bá a kírun ni? Ok, kí lẹ fẹ́ sọ ìṣẹ́jú kan? Ó jà pé ẹ lè ṣí mic, ẹ lè ṣí kámẹ́rà. Ṣé mi àbí? Yeah. Mo ní ìbéèrè kékeré kan tí mo fẹ́ béèrè ni. Alright, ó yá. Torí ọmọ kíní kéèsì àwọn mùsùlùmí àti àwọn ẹlẹ́bọ yìí ó dẹ̀ pé ó ti ń dá iṣu kalẹ̀ gidi gan. Èmi wá ń rò pé ṣé mọ̀ ìyẹn ò lè dédé kù gìrì ìyá wọn ya nǹkan tí wọ́n ti gbà. Ṣé ẹ understand? Àwọn náà most wọn wọ́n mọ òtítọ́ o. Ṣùgbọ́n àti gbà àti accept ẹ̀ yẹn wọn ò ní gbà. Kí ni nǹkan tó yà rò pé èèyàn lè ṣe fún wọn láti kì í ṣe pé nípa jàgídíjàgan bíi titi wọn yẹn o. Ṣé mọ̀ ìyẹn ti mọ̀ most wọn even yàtọ̀ sí pé yẹn kà nínú kíní wọn gan most wọn tẹ́ bá notice most wọn pẹ̀lú ìgbéraga pẹ̀lú ìsọ̀rọ̀ ìtẹ́ńbẹ́lú kíní yẹn kọ́mọ̀ nínú wọn bí pé àwọn gangan lọ́lọ́run gbélé ayé lé lọ́wọ́. Kí ni nǹkan ọ̀nà míì tíyàn lè gbà báwọn sọ pé òkè o kíní yìí àníkẹ́ fòye fúnra yín ẹ̀yin gẹ́gẹ́ fòye gbé kíní fúnra yín gangan. Ó ní ìbéèrè tí mo fẹ́ béèrè. Alright, pé ìbéèrè yín ni pé bá a ṣe lè sọ fún wọn pé kán lè lo sense wọn. Kò sí bá a yẹ fẹ́ sọ fún wọn kán lè lo sense kọjá bá a ṣe ń sọ yìí. Ẹ̀yin náà a máa bá wọn sọ náà bóyá tẹ bá ní wọn lọ́wọ́. Ẹ rí èyí tó bá máa gbọ́, ó máa gbọ́. Bá a ṣe ń sọ yìí àwọn tó ń gbọ́ wọ́n ń gbọ́. Àwọn tí ò bá dẹ̀ ní gbọ́ náà kò sí bí ẹ ṣe fẹ́ sọ, wọn ò ní gbọ́. Àwọn kan wà bí àyẹn kò sí bí ẹ ṣe fẹ́ sọ. Target wọn ò ní gbọ́. Wọ́n ti kọ́ látọ̀run àyànmọ́ wọn ní bí wọ́n máa ṣerú tó máa fi kú. But àwọn ọmọ wọn tí wọ́n wá bí ó ṣe pé àwọn ọmọ wọn ló máa padà wá kúrò nínú ẹ̀sìn yẹn gẹ́gẹ́ tó bí àárín yẹn ṣe rí nìyẹn. Ẹ ṣé gan. Alright. So ẹyà Àkànbí iṣẹ́ ti rẹ́dì. Mo wá bí. Ó yá yẹ ká kírun ẹ lè. Ẹlẹ́hà ẹ̀dí ìṣojú Òǹkárá àlùwàlá. Ẹlẹ́hà ẹ gbọ́. Ẹlẹ́hà ti ṣojú. Ẹlẹ́hà wa ni ẹ̀yin èèyàn wa. Ẹlẹ́hà wa. Báwo kọlá ẹja kírun. Irun táwọn àfáà máa ń ké fún wa. Àsìkò Ramadan ti ń bọ̀ báyìí. Wọ́n máa kírun fún yín. Gbogbo ẹ̀yin bọ́dà ẹ̀yin àǹtí ẹ̀yin ìyá wa náà. Ẹ máa lọ ń gbàwẹ̀ lọ ń ká sámú. Èròǹgbà yín ni pé ẹ lọ ń ṣàdúrà. Gbogbo ohun tí àwọn àfáà ń ké fún yín lórí òun tẹ́ ẹ̀ sámi sí. Àbí tẹ́ máa fẹ́ ṣègbéyàwó, àbí tẹ́ máa ṣe ìsílé, àbí ẹ máa ra mọ́tò, tẹ́ máa ní káwọn àfáà wa bá yín ṣàdúrà sí. Gbogbo nǹkan tó máa ń ké síbi gbogbo nǹkan tó ń dùn ẹ̀yin nínú. Ǹjẹ́ yín mọ̀ pé nǹkan ọ̀bànújẹ́ náà ń ké síbi nǹkan ọ̀dùnnú tí yín? So la fi sọ fún yín pé wèrè ló kù tó ń ṣe Islam. Òpin ìgbà tẹ́yìn náà bá ti mọ ohun tí wọ́n ń ké lédè Arabic tẹ́ bá ti mọ túmọ̀ rẹ̀ ní English or Yorùbá ẹ bá ti rí àwọn àfáà yẹn máa jù wọ́n lóko ni. So ló fa sábàbí táwa náà fi wò ó pé kí la lè ṣe láti fi sọpọ́tì ilẹ̀ Yorùbá la fi dìde pé ká máa ka èdè Arabic ní English ká dẹ̀ máa tú sí èdè tó lọ́lá jùlọ èdè Yorùbá kó lè bá yé gbogbo ọmọ Yorùbá tó wà lágbàáyé. So òun náà látún fẹ́ ṣe lé ní ìbáyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ every Friday la máa ń ṣe bẹ́ẹ̀ a tún máa ṣe tèmi náà báyìí kò dẹ̀ ní wá lọ́la àwọn tó múlẹ̀ ayé dúró. So Kòǹkárá àlùwàlá kámákámá
ṣẹlẹ ẹlẹ́yà wa náà ti kẹ́ dúdú kò yí sí láàrin wákàtí méjì lẹ́lẹ́yà wa máa fi gbẹ́kù sáúdí kátọ́wá sáwọn tó ń gbé títí ayérayé ọlọ́run ó kọ anybody wáyọ̀ kò kárí àlùwàlá ìyá kẹjú Orúbọyè. gbogbo Sàlámà àtọ ẹ ti jẹrun gan o mo àjọ ń kí ń sàlẹ̀ ni. ẹ bá wa sanwó gbogbo fáìní fún ọba lọmọ Ok, ẹlẹ́hà ẹ kàn sí mi. tẹ̀wálẹ̀ rí ọba lọmọ ẹ lè sẹ́ndì ẹ̀ fún big jos Ok, ọwọ́ àstẹ́sọ̀ so àwọn ìyá wa tán lè gbà á nìyẹn ẹgbẹ́ pé máa kí gbà. gbogbo nílẹ̀ kan ṣe o akọ àtàárọ̀ ọlọ́run elédùnmarè abẹ́ nìkọ̀ọ̀kan wa ṣe gbogbo ohun tó ń dùn wá nínú kò ní dìbànújẹ́ o èyí tó sì kù díẹ̀ káàtó náà ọlọ́run elédùnmarè aṣọ dídùn mọ́ wa lọ́wọ́ àtẹ̀yìntẹ̀ ń wò wá náà àníríhun burúkú gbé sọnù bí ò ṣe bí ọmọ ms ẹ ti ṣe tán ó ti yá sáfù líláì Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la muhammadan rasulullah aya alal falat aya alal salat qad qamati salat Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Allahu ni alájùlọ. Allahu ni alájùlọ. Mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah. Wá sí àdúrà, wá sí àṣeyọrí, sọlá ti ṣe tán. Allahu ni alájùlọ. Kò sẹ́nìkan tí ìjọ́sìn tọ́ sí àyàfi ṣìgìdì Allah. Allahu ni alájùlọ. Allahu aláàkóbá. Ní orúkọ Allahu aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew. Àmín. Quran 8 verse 39. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu nìkan pátápátá. Nítorí náà, tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ṣe níṣẹ́. Quran 5 verse 51. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn Yẹ̀húdí àti Nọ̀sọ́rọ́, ìyẹn àwọn Júù àti Kìrìsìtẹ́nì, ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ ayò. Apá kan wọn ni ọ̀rẹ́ apá kan. Ẹnikẹ́ni tí ó bá mú wọn ní ọ̀rẹ́ ayò nínú yín, dájúdájú ó ti di ara wọn. Dájúdájú Allahu kò ní fi ọ̀nà mọ ìjọ alábòsí. Quran 2 verse 216. A ti ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí. Ohun ìkórìíra sì ni fún yín. Ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín. Ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín. Allahu nímọ̀, ẹ̀yin kò sì nímọ̀. Quran 9 verse 14. Ẹ jà wọ́n lógun. Allahu yóò jẹ wọ́n níyà láti ọwọ́ yín. Ó máa yẹpẹrẹ wọn. Ó máa ràn yín lọ́wọ́ lórí wọn. Ó sì máa wo ọkàn ìjọ onígbàgbọ́ òdodo sàn. Quran 58 verse 22. O ò ní rí ìjọ kan tó gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn kí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tó bá yapa Allahu àti òjíṣẹ́ rẹ̀, kódà kí wọ́n jẹ́ àwọn bàbá wọn tàbí àwọn ọmọ wọn tàbí àwọn arákùnrin wọn tàbí àwọn ìbátan wọn. Àwọn wọ̀nyẹn ni Allahu ti kọ ìgbàgbọ́ òdodo sínú ọkàn wọn. Allahu sì fi ẹ̀rí òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ràn wọ́n lọ́wọ́. Ó sì máa mú wọn wọ inú ọgbà ìdẹ̀ra èyí tí odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀. Quran 33 verse 61. Wọ́n di ẹni ìṣẹ́bilé níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n. Ẹ mú wọn kí ẹ sì máa pa wọ́n tààrà. Quran 2 verse 191. Ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n ti lé yín jáde. Ìfòòró le ju pípa lọ. Ẹ má ṣe bá wọn jagun nínú mọ́ṣáláṣí haram àfìgbà tí wọ́n bá ń bá yín jà nínú rẹ̀. Nítorí náà, tí wọ́n bá jà yín lógun, ẹ jà wọ́n lógun. Báyẹn ni ẹ̀san àwọn aláìgbàgbọ́. Quran 8 verse 67. Kò
kò yẹ fún ànábì kan láti ní ẹrù ogun títí ọwọ́ rẹ̀ máa fi ba àwọn ọ̀tá rẹ̀ lórí ilẹ̀ dáadáa ní ti pípa. Ẹ̀yin fẹ́ ìgbádùn ayé, Allahu sì ń fẹ́ tọ̀run. Allahu sì ni alágbára ọlọ́gbọ́n. Quran 8 verse 12. Rántí nígbà tí Olúwa rẹ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín. Nítorí náà ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀. Èmi yóò ju ẹ̀rù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́. Nítorí náà ẹ máa gé wọn lọ́rùn kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. Quran 5 verse 33. Ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé kí ẹ pa wọ́n, tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù, tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpásípayọ̀, tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé, ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Quran 9 verse 29. Ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn, àti àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀, àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a ti fún ní tírà. Ẹ gbógun tì wọ́n títí wọn yóò máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Quran 3 verse 161. Kò lẹ́tọ̀ fún ànábì kan láti jí mú nínú ọrọ̀ ogun síwájú kí wọ́n tó pín. Ẹnikẹ́ni tí ó bá jí ọrọ̀ ogun mú síwájú kí wọ́n tó pín, ó máa dá ohun tí ó jí mú nínú ọrọ̀ ogun náà padà ní ọjọ́ àjíǹde. Lẹ́yìn náà a ó san ẹ̀mí kọ̀ọ̀kan ní ẹ̀san ohun tí ó ṣe níṣẹ́, a ò sì ní ṣe àbòsí sí wọn. Quran 9 verse 5. Nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán, ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n. Ẹ mú wọn, ẹ séde mọ́ wọn, kí ẹ sì bá dè wọ́n ní gbogbo ibùba. Tí wọ́n bá sì ronú pìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yọ sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú Allahu ni aláforíjì, aláàánú jùlọ. Quran 9 verse 23. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn bàbá yín tàbí àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ ayò tí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ lórí ìgbàgbọ́ òdodo. Ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ ayò nínú yín, àwọn wọ̀nyẹn gan-an ni alábòsí. Quran 9 verse 111. Dájúdájú Allahu ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn, nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra. Wọ́n ń jagun lójú ọ̀nà Allahu, wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Allahu, wọ́n sì ń pa àwọn náà. Àdéhùn òdodo lọ́dọ̀ Allahu nínú Tọ́rà, Injil àti Kùránì, ta sì ni ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allahu lọ. Nítorí náà ẹ máa dunnú sí okòwò yín tí ẹ ṣe, ìyẹn sì ni èrè jẹ ńlá. Quran 4 verse 89. Wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́, kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà. Nítorí náà ẹ má ṣe mú ọ̀rẹ́ ayò nínú wọn títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí inú Islam nítorí ẹ̀sìn Allahu. Tí wọ́n bá kẹ́yìn, tí wọ́n ní àwọn ò ṣe ìsìláàmù mọ́, ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n, kí ẹ sì má ṣe mú ọ̀rẹ́ ayò tàbí olùrànlọ́wọ́ kankan nínú wọn. Quran 9 verse 123. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́. Ẹ jẹ́ kí wọ́n rí ìle koko lára yín, ẹ máa kanra mọ́ wọn, kí ẹ sì mọ̀ pé dájúdájú Allahu wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Ògo ni fún Olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Ògo ni fún Olúwa mi atóbi lọ. Ògo ni fún Olúwa mi atóbi lọ. Ògo ni fún Olúwa mi atóbi lọ. Allahu ni alájùlọ. Allahu ni alájùlọ. Ògo ni fún Olúwa mi atóbi lọ. Ògo ni fún Olúwa mi atóbi lọ. Ògo ni fún Olúwa mi atóbi lọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ní orúkọ Allahu aláàánú, aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú, aláàánú jùlọ. Olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún, ọ̀dọ̀ rẹ nìkan sì ni a wá oore sí.
fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí ó ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Júù. Àmín. Quran 1:11. Ọwọ́ Àbílàábì méjèèjì ti ṣòfò, òun náà sì ṣòfò. Àwọn dúkìá rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ohun tí ó ṣe níṣẹ́ kò sì ní ìrọ̀lọ́rọ̀ níbi ìyà. Ó sì máa wọ inú iná eléjòfòfò, àti ìyàwó rẹ̀ aláàárù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùn wọ́n máa wọná. Igba ọ̀pẹ pọ̀pọ̀rọ̀ máa wà ní ọrùn rẹ̀. Quran 1:06. Ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùréṣí láti wà papọ̀ nínú ààbò. Fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Nítorí náà, ẹ̀yin ará Kùréṣí, ẹ máa jọ́sìn fún Allahu Olúwa ilé Kàbáà yìí, ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi, tí ó sì fi wọ́n láyà balẹ̀ ní àsìkò ìpayà. Quran 95. Allahu fi èso tin àti èso zaitun búra. Allahu tún fi àpáta Sinin búra. Ó tún fi ìlú fàyàbalẹ̀ ìlú Mẹ́kà ó tún fi búra. Dájúdájú, a ṣẹ̀dá ènìyàn pẹ̀lú ìrísí tó dára jùlọ. Lẹ́yìn náà, a máa dá a padà sí ìsàlẹ̀ pátápátá nínú iná. Àyàfi àwọn tó gbàgbọ́ ní òdodo, tí wọ́n sì ń ṣe àwọn iṣẹ́ rere. Nítorí náà, ẹ̀san tí kò ní pín tí kò ní pẹ̀dí ń bẹ fún wọn. Ta ló tún pè ọ́ ní òpùrọ́ nípa ọjọ́ ẹ̀san lẹ́yìn ọ̀rọ̀ yìí? Ṣé Allahu kọ́ ni ẹni tó mọ ẹjọ́ dá jùlọ nínú àwọn adájọ́ ni? Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi àtóbi. Ògo ni fún Olúwa mi àtóbi. Ògo ni fún Olúwa mi àtóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakal hamdu. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Ògo ni fún Olúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu aṣinilọ́nà. Ìkíni, àdúrà àti ohun eré jẹ́ ti Allah. Ìdẹ̀ra fún ọ ìwà ànábì, àti àánú Allah àti ìbùkún rẹ̀. Ìdẹ̀ra fún wa àti àwọn ìránṣẹ́ Allah. Mo jẹ́rìí pé kò sí kinní kan àyàfi Allah, àti pé mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ àti ìránṣẹ́ Allahu. Àlàáfíà fún yín. Àlàáfíà fún yín. Assalamu alaikum. Warahmatullahi. Assalamu alaikum warahmatullahi. Allahu alákòóbá. Allahu alákòóbá. Allahu alákòóbá. Ẹ̀yin èèyàn wa, ẹ wo nǹkan tí ìrun táwọn mùsùlùmí ló ń kí. Àwọn nǹkan tó máa kà fún wọn nìyẹn. Ó ṣeé ṣe tó bá jẹ́ pé ká ní wọ́n ka áyà kan tí mo kà lẹ́ẹ̀kan yẹn, Quran chapter 95, níbi tí Allah ti ń sọ yí pé ẹ máa gbọ́ o, Allah ní Allahu fi èso tin àti èso zaitun ó fi búra, bíi pé kí Allah kó máa fi igi kòkó, kó máa fi èso kòkó kó máa fi búra, tàbí kó máa fi igi kaṣú kó máa fi búra. Nǹkan tó ń ṣẹlẹ̀ bíi nìyẹn o. Allah yìí ni àwọn mùsùlùmí sọ pé ó dáyé o. Allah yìí ẹ̀rọ báwa sọ fún yín pé ṣìgìdì ni ká Allah máa sọ pé òun fi igi ewédú òun fi búra, òun fi ẹ̀fọ́ tẹ̀tẹ̀ òun fi búra, òun fi pátákó ẹṣin òun fi búra, òun fi ilẹ̀ Mẹ́kà òun fi búra. Ẹ̀yin èèyàn, gbogbo kinní yìí, nǹkan tá à ń sọ yìí, èèyàn tó bá ní sense tí brain ẹ̀ ń ṣiṣẹ́ ó máa mọ̀ pé rọ́ ni kinní yìí náà. Téèyàn bá fẹ́ búra, nǹkan tó bá jùyàn lọ lèèyàn fi ń búra. Ok, ṣé èso tin àti èso zaitun àti ilẹ̀ Mẹ́kà ṣó tún ju Allah lọ ni? ṣe fẹ́ sọ́pọ̀ Allah ló dáyé ló dọ́run. A ti sọ fún yín wípé Muhammadu ni Allah. Allah gangan ṣìgìdì ni kò lè sọ̀rọ̀. Muhammadu ló ń sọ̀rọ̀ nínú Quran. Muhammadu ló ń sọ wípé Jubril ń sọ fóun wípé Allah gbé mẹ́sẹ̀jì kan wáyé pé kóun sọ wípé wọ́n ní ni.
gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí kéèyàn kan wá máa sọ pé Allah ló ń sọ èèyàn kan ló ń mú kinní yẹn wá fún mi tí mo wá ń sọ jẹ́bí mi mò ń sọ̀rọ̀ kò sẹ́ni tó gbóhùn Allah náà Muhammadu ló ń sọ̀rọ̀ Muhammadu ló ń sọ pé Allah sọ pé gaimani ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí kinní yìí ò le lóòótọ́ tí irọ́ bá pẹ́ títí irọ́ a máa dòótọ́ àwọn bàbá wa náà ló sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ tún ní kò sí bí irọ́ yẹn ṣe lè lọ tó ọjọ́ kan báyìí òótọ́ dẹ̀ máa bá òótọ́ wá ti dé báyìí mo mọ̀ pé ẹ ti pẹ́ nú ẹ̀sìn yìí ẹ fẹ̀sìn yìí lẹ̀ nǹkan kan ò lè ṣe yín ṣe bẹ́ẹ̀ ti ṣáà rí pé tipẹ́tipẹ́ la ti ń wá síbì a ti ń wá láìmọye ìgbà ti fi ẹ̀sìn yìí lẹ̀ tá a dẹ̀ ń wá nǹkan kan ò ṣe wá téèyàn bá sick normal á mọ̀ pé òun sick á lọ treat ara ẹ̀ ni ṣe get irọ́ ni gbogbo nǹkan tó ń sọ sínú ẹ̀sìn yìí irọ́ ni gbogbo ẹ̀ bọ̀ nǹkan tó ṣe kókó tí ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ ọmọ Yorùbá òun ni wípé kó o mọ̀ wípé ẹ̀sìn yìí irọ́ ni iná tí wọ́n fi tàn ẹ́ wípé tó bá ṣe ẹ̀sìn yìí ò ní wọná irọ́ ni ó máa wọná àwa ọmọ Yorùbá Ọlọ́run Olódùmarè tó dá wa kò nẹ́sìn Ọlọ́run ò nẹ́sìn so tó bá lọ ṣe Islam fúnra ara ẹ ló lọ fi kíni ló lọ kó sínú náà fúnra ara ẹ torí tó bá di ṣe Islam nǹkan tó wà ní Quran àti Hadith ni pé o máa jóná kò sí bó ṣe fẹ́ ṣe o máa wọná now ẹ̀yin èèyàn wa ẹjọ́ mo busy báyìí ẹ̀yin èèyàn wa Islam irọ́ lásán ni gbogbo ẹ̀ là ń kà fún yín là ń fi hàn yín gbogbo àwọn àfáà tó wá bí irọ́ àti tó máa wá lálẹ́ àtàwọn tó ti wá tẹ́lẹ̀ irọ́ náà ni wọ́n ń wá pa bọ́dẹ̀ ṣe ń wá parọ́ yẹn àdẹ̀ ń já wọn a kàn nídìí láti lo sense wa láti béèrè ìbéèrè Ọlọ́run Lódùmarè Ọlọ́run ò kì í ṣàbòsí Ọlọ́run ò lè fẹ́ rányàn sí wa kó wá rán funfun láti ilẹ̀ Lárúbáwá sí wa ẹ mọ iye ọdún tí àwọn Lárúbáwá yìí tí wọ́n fi kó àwọn bàbá wa lẹ́rú ni over 1,300 years ohun àná máa fi kó wọn lẹ́rú gbogbo àwọn tí wọ́n kó lẹ́rú wọ́n máa pa wọ́n ni àbíṣe rí Black Arab kò máa sí àwọn wèrè kan máa sọ pé Bilal tí wọ́n kọ́ pé èrò ṣe bí dúdú ni àwọn ìran Bilal dà ní Mẹ́kà dúdú dà Mẹ́kà ní Saudi yàtọ̀ sáwọn tó lọ bẹ̀ tó lọ ń ṣiṣẹ́ so irọ́ ni gbogbo kinní àwọn èèyàn kan máa dúró wọn kàn máa ka ẹpa wọn lẹ́ẹ̀márùn sí yín létí ó máa wá délé wọ́n wá sọ pé àwọn kan wá pa ẹ́ meanwhile owó mọ̀ pé ibi tó ti ń kírun gan ti ń sọ fún ẹ pé ìwọ ni kú kan àbọ̀ wà pa ẹ́ lẹ́ni o ìwọ ni kú kan wọ́n ti ń sọ fún ẹ lórí ìrun àmọ́ torí pé èdè Lárúbáwá náà fi ń kà kò jẹ́ kó o mọ̀ Islam ò kì í ṣẹ̀sìn ẹgbẹ́ òkùnkùn ni kò dẹ̀ ní nǹkan kan tó wá ṣe fáwa ọmọ Yorùbá ó wá bayé wa jẹ́ ni wọ́n fẹ́ wá fi gbalẹ̀ wa ni wọ́n fẹ́ fi sọ wá di ẹni àná ni wọ́n fẹ́ kán máa pàtàn kán máa ní ìran kan dẹ̀ wà nígbà kan tó ń jẹ́ ìran Yorùbá wa àwọn náà nílẹ̀ yìí tẹ́lẹ̀ o ẹ rí wípé wọ́n ti ń pàtàn ní Egypt báyìí wípé àwọn kan mà ló nílẹ̀ Egypt yìí tẹ́lẹ̀ àwọn dúdú mà ló ń gbébẹ̀ tẹ́lẹ̀ àwọn báyìí àwọn Lárúbáwá ló wà níbẹ̀ wọ́n ti gbà á Algeria the same thing Morocco the same thing so ẹ̀yin èèyàn wa nǹkan tó fẹ́ ṣe nìyẹn so wọ́n dẹ̀ wò pé ọ̀nà wo làwọn ti lè gbà láti ṣe òun náà ni pé kí wọ́n kọ́ divide and conquer so ìwọ tó jọmọ Yorùbá irọ́ ni Islam kò sí nǹkan tó wrong pẹ̀lú nǹkan tó ń ṣe nílé yín tó ò bá dẹ̀ tún bá wọn ṣe kò sí nǹkan tó fẹ́ ṣe ẹ́ irọ́ ni wọ́n kàn fẹ́ kó o kọ̀yìn kó wọ́n fẹ́ fi ẹ́ rúgbó ni wọ́n fẹ́ lò ẹ́ láti gbógun ti àwa tá a jẹ́ èèyàn tá a jẹ́ Yorùbá bíi tiẹ̀ wọ́n fẹ́ lò ẹ́ láti ṣiṣẹ́ kán lè gbalẹ̀ yẹn ìwọ náà tó bá lọ padà lọ force tó bá lọ gbà sí wọn lẹ́nu wọ́n máa padà wá pàwọ́ náà gbẹ̀yìn bọ́n pa ẹ́ wọ́n máa pa àwọn ọmọ ẹ tó bá filẹ̀ torí wọn ò lè trust ẹ pé ìwọ tó lè jẹ́ pé o da àwọn èèyàn ẹ so wọ́n náà máa fuck àwọn up náà tó ẹ̀yin èèyàn jẹ́ ká ronú gbogbo pé ayé máa parẹ́ ayé ò parẹ́ o irọ́ ni o táyé bá máa parẹ́ kí ló yẹ tán fi ń túlù tí wọ́n ṣe wọ́n máa ti sọlẹ̀ Lárúbáwá ìyẹn Saudi Arabia wọn ò máa nómì ẹ lọ wo ibẹ̀ ní sí wọ́n máa ti wọ́ọ̀kì omi síbẹ̀ wọ́n máa ti ní sí
wọ́n ti wọ́ọ̀kì ocean ṣáà ti wá omi kan, wọ́n ti wọ́ọ̀kì ẹ̀ síbẹ̀, wọ́n ti ń kọ́ àwọn àlùjọ́nnà wọn sí orí omi níbi tí odò ti ń ṣàn. Nǹkan tó ń kà fún yín, wọ́n ní ó máa wà nínú ọgbà kan èyí tí odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀. Wọ́n dẹ̀ ti kọ́ ọgbà yẹn níbi tó odò ti ń ṣàn ní ìsàlẹ̀, wọ́n ti kọ́ sọ́dọ̀ tiwọn. Meanwhile wọn ò nómi, àwa nómi, àwa ní gbogbo nǹkan. So irọ́ lásán ni wọ́n ń pa, ayé ò parẹ́. Tó bá ṣẹ̀sìn ò lè wọ́ná, ò níná kankan tó fẹ́ wọ̀. Àwọn tó ń sọ̀rọ̀ fún ẹ yìí wọ́n kàánú ìwé ni, irọ́ lásán ni, ìtàn Ìjàpá àti Yánníbo tí Muhammadu kọ́lẹ̀ ni. Ìtàn Ìjàpá àti Yánníbo tí Muhammadu kọ́lẹ̀ ni. O ò lè wọ́ná kankan, kò síná kankan bí kankan, kò sálùjọ́nà kankan bí kankan. Wọ́n á máa fi kú dẹ́rù bà ẹ́, kò sẹ́ni tí ò ní kú. Àwọn tó fi kú dẹ́rù bà ẹ́ náà máa kú. So má fọ̀ fún wọn, má bẹ̀rù. Lọ ṣiṣẹ́, iṣẹ́ lóògùn ìṣẹ́, live life ẹ̀, enjoy life ẹ̀. Tó bá ṣẹ̀sìn ò ní lè enjoy life ẹ̀. Bàbá ni a máa ṣe lè máṣùmátọ̀, ẹ̀ ò fẹ́ gbàwẹ̀, ó kàn ń fi bí para ẹni tó bá ń gbàwẹ̀ Ramadan. Àwọn wèrè ló ń gbàwẹ̀, àwọn wèrè ló ń lẹ́kọ̀ọ́, wèrè ló ń lọ Saudi. Àwọn ẹlẹ́bọ ló ń ṣe gbogbo kinní yìí. So Muhammadu kàn jí gbogbo nǹkan yìí, irọ́ lásán ni ẹ̀yin èèyàn wa. So tá a bá wá rí èèyàn kan tó sọ pé gbogbo nǹkan tá a sọ ìpé irọ́ ni, ó lè send request, a máa gbé sókè. So olówó èkúṣẹ́ ní nǹkan tẹ́ fẹ́ sọ, kí n sáré gbé kọ́ yẹn jọ. Hello. ẹni tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ gbóhùn sókè o gbogbo lé. Ok, mo kí gbogbo lé. Ok, àbí ṣé kí gbóhùn sókè àbí kí Mr. Táídé ẹ gbé sókè. Ẹ kálẹ́. Síbì kan ẹ káàbọ̀. Mo kí gbogbo lé o. So olówó èkó nọ́mbà tá a fi síta yẹn bọ̀ bọ́ ẹ̀kan tó wálẹ̀ kan yẹn ṣé Plustech òun ló ń ṣe mẹ́rin kan yẹn kan wọlé, ó ní wọ́n block òun ń gbé òun ti fẹ́ ṣe nọ́mbà báyìí gbígbó òun fẹ́ gbé account kan wá Plus System mo dẹ̀ níwájú gbogbo wa kó send request. So Mr. Tade ẹ sọ̀rọ̀. èmi block ms All right. àlègbà tí mo wá rí yín fi ń bí báyìí. Ó dàbẹ̀ ó tó náà ti ń gbé account mi bọ̀. Ó yá ẹ kálẹ̀ à ń gbọ́ yín. Hello, ẹ kálẹ̀ o. À ń gbọ́ yín. Yes, sir. Mo fẹ́ béèrè question ni. All right. Ẹ̀kọ́ tí mo fẹ́ béèrè ni pé program yìí ṣé fún general religion ni àbí Muslim nìkan? Eléyìí tá à ń ṣe ń bí Islam nìkan ni tọ̀dọ̀ ti wà. Àwọn tó ń ṣe ti Christian náà wà o, but lọ́dọ̀ ti wá ń bí Islam nìkan ni. Because mo notice pé ẹni tí ó rí fáàmì tó sọ pé kí n lọ jọ wo live MS baba Canada ló wà. Okay. Bí brother mi kan ni. So máa ń bá mi sọ pé ṣé mo máa ń wo mo ní mo ti ṣàtẹ́ MS baba rí pé bọ̀ mi ò fi bẹ́ẹ̀ ní idea nǹkan tó ń ṣe. So because mo notice pé ìjọ kan tí mo ti wo live yìí mo ti rí pé Islam nìkan ni ẹ̀ ń fi ẹnu sọ, which is are you encouraging other religion? Or there's nothing like religion? Fijọ́ kan encourage other religion. There is nothing like religion. Religion is a scam. So àṣà àti ṣe ni Ọlọ́run Lódùmarè ni. So Allah tó ń sọ̀rọ̀ nù Islam tó ń lò nù Islam kò kí ń ṣe Ọlọ́run. Yahweh tó ń sọ̀rọ̀ nù other religion. God ti Jesus Christ ń rí fásì ṣé Ọlọ́run ni àbí ṣìgìdì yẹn? Yahweh lórúkọ ẹ̀ kò ń ṣe Ọlọ́run. Ó yàtọ̀. Ṣìgìdì lòun náà. Ṣìgìdì ni bẹ́ẹ̀ ni. Okay, òun ṣìgìdì Allah yẹn náà ni Jesus Christ. Àwọn tó ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ̀ àwọn tó ń ṣe ti Christian ṣé Christian lẹ́yìn ni? No, Muslim ni mí. Ẹ sọ̀rọ̀ lórí Islam ká waste time. Nítorí pé mo ti béèrè lọ́wọ́ MS Babari pé kí ni English Allah? English Allah tẹ́ bá wọnú English dictionary Allah náà lè máa bá ń bẹ̀. You cannot translate names, ṣe understand Mr. Tade? Bórúkọ yín ṣe ń jẹ́ Tade nsìn tẹ́ bá dé China Tade náà lè máa jẹ́ wọn ò ní change Tade yín sí Jackson. Ṣe understand? Names wọn kì í tú orúkọ. Ibi sí àwọn kíní yẹn gbogbo nǹkan tó ń sọ yín pé kíní kan ni God kì í rọ́ lásán ni. Ṣe get wọn kàn látìkàn ti fi dà lámọ̀rí wa rú ni. Now I'm getting what you're about. All right, so Tony, what's your name? Explain for me, but Tony, what you explain for me. So mo get you. Ẹ ṣé, mo really appreciate gan. Ẹ ṣé gan. So ṣe bí a ṣe wá explain fún yín sìn ṣe ti understand pé ṣìgìdì ni Allah báyìí àbí ẹ ò tí understand because the most important thing ẹ get ẹ kàn dé sọ fẹ́ni ẹ fẹ́ sọ pé ẹ ti wá síbí nǹkan tó ṣe kókó ní pé bẹ́ẹ̀ ṣe wá síbí kẹ́ understand nǹkan àwa máa ń ṣàlàyé nǹkan fáwọn èèyàn ó máa yé wọn yékéyéké àfẹni tí ó bá ti gbọ́. Nǹkan tó wà bẹ́ẹ̀ ni wípé mi ò tí ì rí enough evidence láti gbà pé ṣìgìdì ni. Okay ṣé ẹ ti bá wa sọ̀rọ̀ ṣé ẹ ti bá wa sọ̀rọ̀ lórí ẹ̀rí
tí àwa fún yín ní evidence láti sọ fún yín pé ṣìgìdì ni. No. This is my first time to join live. I ṣé bó don't jẹ́ join kẹ̀jẹ̀ live. béèrè question yìí pé ká fún yín ní convincing evidence láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Allah tá à ń sọ yìí ṣìgìdì ni. If truly Okay. you want to know and you want to free yourself. No, I'm a guy tí mo kí n máa ń like máa ń ṣe research gan. Okay. So that's the main reason tí mo fi pè wọlé lè ní. Because ẹni tó sọ fún mi Christian ni ẹni tó sọ fún mi pé kí n lọ join live wọn lẹ́ẹ̀kan pé kí n béèrè question. Christian ni. So mo ṣe ní máa try láti join live ni. So ṣé ẹni ẹ fẹ́ òun náà Allah náà ti gbé jáde fún yín Mr. Tade tẹ́ bá wòkè. Mo ń wo. So tẹ́ bá dẹ̀ lè kà. So Allah ó ní 2 right hands tí ó fi dá Adam and Eve. Tó fi dá Adam so òun nìyẹn 2 right hand ẹ̀ nìyẹn. So ó dẹ̀ ní shin everything wà ní Quran. So àwọn ọmọ Lárúbáwá náà dẹ̀ lè gbé fídíò jáde fún yín tẹ́ máa gbọ́ láti ẹnu àwọn Arab. So a dẹ̀ máa fún yín ní nǹkan kan tó yà pé fẹ́ ṣe research. A sọ fún yín pé kẹ́ lọ ṣe research. Okay. Kí nìyẹn? So a lè fún yín tẹ́ bá ṣe ní Quran lọ́wọ́ fún ara yín. Mi ò ní Quran nù. Ṣé ẹ jẹ́ ṣọ́ọ̀bù Muslim ní dáadáa báyìí? Kudus lórúkọ mi. Ṣé wọ́n ní fóònù méjì tó bá ní fóònù mi? Ṣé ẹ ní fóònù méjì? Ẹ kì í mú ọ̀dà fóònù nígbà. Ó yá ẹ mọ́dà fún yín ẹ lọ sí Google. So ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap. Okay, àwọn kan ní kí n okay Plus System Tech I have seen your invite so your request kí ẹ ṣe sùúrù wọn bọ̀. Ẹ ṣe sùúrù mo fẹ́ connect mo ti rí. Ẹ lọ sí iṣẹ́ lè lọ Google. Kíá. Kí lẹ́ni kí n search network yẹn break. Alright, ẹ tẹ Allah Idol sí Google. Allah Idol kẹ send ẹ ká kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ká tó play video. Okay. So àti wípé Spell Allah yẹn. Ṣé ìtumọ̀ spelling Allah ni? Ṣé Muslim ní ṣáájú ẹ̀ ń wáìnì wa ni? Ẹ wo comment ẹ wò mo ti bá yín kọ́. Allah Idol. ALLAH then SA. Idol. Òun lélẹ̀. Allah Idol. Ó ní there was no idol of Allah as Islam forbid the worship of any physical representation of God. Ẹ lọ sí Why the name Allah? Ẹ lọ sí image yín ẹ kí n. Àwa ò ṣe lè tán kámẹ́rà yín. So kí n bá yín gbé sí ẹ má waste time. Mi ò kò sí náà níbi tí mo wà ní. Okay. So mi ṣe Ẹ má worry. Ṣé bẹ́ẹ̀ ń rí mi? Jìnnà tẹ bá ti tan kámẹ́rà mo yín. rí yín báyìí. Mo rí yín báyìí. Ṣé ẹ ti rí Allah Idol? So tẹ bá ti send Allah Idol. Ẹni pé kò sí náà kò ṣe pé mi fẹ́ tan kámẹ́rà. Ẹ lọ sí image. Ẹ lọ sí image ẹ sì rí image. Ẹ sì rí Allah. Ṣé ẹ rí abẹ́ ẹ rí? Okay. So ẹ lọ sí image lọ́dọ̀ yín náà. Ẹ wo image ọ̀dọ̀ yín. But generally ó ní kò sí idol tó ń jẹ́ Allah. Okay mà àwọn question tí mo á bí yín sìn kí Islam tó bẹ̀rẹ̀ ṣe mà àwọn nǹkan tí wọ́n ń ṣe ní ilẹ̀ Lárúbáwá. Wọ́n máa ń bọ òrìṣà bẹ́ẹ̀ ni. Okay inú àwọn Òrìṣà ló máa ń bọ. ṣìgìdì ló ń bọ kì í ṣe òrìṣà. Nínú àwọn ṣìgìdì tí wọ́n ń bọ yẹn ṣá Allah wà nù wọn àbí kò sá Allah nù wọn. Ẹ tẹ̀ sí Google ẹ bí Allah. Ó wà nbẹ̀ mo ti gbọ́ yẹn dáadáa. Ẹ ti gbọ́ yẹn dáadáa ó wà àbí kò sí. Lunar duty ni lunar death ni. So tẹ̀ ń bá sọ́nsìn wípé Allah ṣé Allah tó wá ń sìn gbà yẹn ṣó yàtọ̀ sí Allah tó ń sìn. Òun kọ́ lélẹ̀. Allah yẹn yàtọ̀ ṣé Allah pé méjì ni. Allah tí Muhammed rí fàásì òun kọ́ ní ṣìgìdì yẹn. Okay Allah wo ni wọ́n. Mo dẹ̀ ní evidence mi. Evidence mi ni wípé Jesus Christ not worship Allah. Ibo ni Jesus Christ to worship Allah. These are the things. Jesus Christ spoke. Jesus Christ spoke. Ọdún kan wà pẹ̀lú yẹn. Ẹni pé sí MS bàbá ẹ ṣe sùúrù. Kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ibi tẹ́ ẹ̀ ń lọ. Ẹ ti sọ pé ẹ mọ̀ pé wọ́n ti ń sin Allah tẹ́lẹ̀. Ẹ jẹ́ ká dúró lórí yẹn. Ẹ má lọ ọ̀dọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn. Bẹ́ẹ̀ni
ẹ dúró sórí ibi táwọn wà. ẹ kì í sọ̀rọ̀ fún yín nísìnyí káàsùn pé a fẹ́ kọ God ní ilẹ̀ Yorùbá tí wọ́n á lo small letter G ṣé mọ̀ pé God ó yàtọ̀ sí ìyá God kejì ẹ má bínú mo tọ́ mo fẹ́ gbé ọ̀bọ kan sókè mo ń gbọ́ yín. ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá tí wọ́n á lo small letter G God ó yàtọ̀ sí capital letter G àti small letter G àti capital letter G God is God ẹ má jẹ́ kí àwọn people is scam yín sẹ́ẹ̀ but now èmi ń sọ fún yín again ìbéèrè tá a bí yín ni wípé ṣé wọ́n ti ń sin Allah kí Islam kí content tó bí Muhammadu ṣé wọ́n ti ń sin Allah that is the question. tó ń jẹ́ Allah ṣé dáìtì yẹn ṣé dáìtì yẹn now ìbéèrè sì ni pé ṣé Muhammadu mú Allah mi wà ní ṣé Allah yẹn yàtọ̀ ni. nígbà tí Muhammad dé ó ní let us worship only one God. kí ni reason tó fi sọ pé let us worship only one God? God mélòó ló ní tẹ́lẹ̀ before Islam? There are so many gods. Out of those gods ṣé Allah wà nù wọn àbí kò sí Allah nù wọn? Allah wà nínú wọn. Nígbà tí Allah wà nù many gods yẹn tó wá sọ fún wọn pé let us worship only one God out of these many gods. Ó wá sọ pé Allah nìkan la máa sìn. Are you now telling us pé Allah àti Muhammadu wá sọ pé kó máa sìn yẹn ṣó yàtọ̀ sí Allah tó ti wà tẹ́lẹ̀ ni? The same thing ni Mr. Tade. No, mo understand yín mi ò lè bá yín argue first ni pé ẹ mọ̀ jù mí lọ mi ò lè bá yín argue no mi ò lè bá yín argue mo kàn fẹ́ mọ̀ ni I ask question to learn. Náà bẹ́ẹ̀ ṣe wá béèrè question yẹn àti dá inú àyèdè fún yẹn ní. So image lẹ́ni kí n lọ search but general overview ó ní kò ṣe idol. Normally general overview nǹkan tẹ́ tó máa sọ fún yín nìyẹn but go and check pé was there idol ṣé Allah idol wà ní image yẹn náà ó wá ti gbé image yẹn wá ẹ ṣe sùúrù ẹ ti rí bí image yẹn ṣe rí Quran wá sọ wípé Allah ẹ jẹ́ kí n play video yìí fún yín so àbí kí n lè save ara mi ní stress ẹ ṣe sùúrù ẹ kí á sì dá wọn lóhùn tán ṣe get so kí n lè torí bí mo ṣe bá ṣe ń sọ̀rọ̀ yẹn kò ní ẹ lè gbọ́ láti ẹnu àwọn ọmọ lárúbáwá gangan ìyẹn máa easy ṣe understand so ẹ máa wo video tí mo fẹ́ play. And both of Allah's hands are right hands. We believe that both of the hands of Allah are what? كِلْتَا يَدَيْهِ يَمِينٌ. Both of them are right. How? I don't know. Don't try. The hadith says very clearly that both his hands are right. Allah described in the Quran that he has a face. Allah described in the Quran that he has two hands when he addressed Iblis, Satan. And he told him, what prevented you from prostrating to what I have created with my two hands? So this is what Allah described himself. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. Whatever Allah says, whatever the Prophet ﷺ says, we believe in it and we affirm it without thinking too deeply about this. Short video. All right. So, Mr. Mo get video yín. Mr. Tade now, a picture tá a fi wọ̀nyí yẹn, ọwọ́ aláàbìtàn méjì tó sọ pé ó ní yẹn, ibo ló wà? Right. Ṣé ó yàtọ̀ sí nǹkan táwọn ẹni yìí sọ? Kò yàtọ̀. So, Allah nìyẹn. So, ẹgẹ́ tí nǹkan tó ṣẹlẹ̀ ní tẹ́ máa ti mọ̀ níyì, Allah yẹn àti ẹ̀yin mọ̀ pé. So báwo ló ṣe wá dàrú, báwo ló ṣe rí dàrú? Rí kí ni dàrú? Gaima ni Muhammadu náà. Tó fi brainwash wa. Nǹkan tí Muhammadu ẹ máa sọ̀rọ̀ náà, ẹ máa sọ̀rọ̀. Ẹ tí a bá ṣe ń béèyàn kan sọ̀rọ̀, ẹ máa mí ò jẹ́ yé. Àwọn program wa ìtẹ́ bá rí, a máa ń repost ẹ̀, so a kì í fẹ́ kí wọ́n máa interject wa. Now, nǹkan tí Muhammadu ṣe ni pé many gods yẹn Allah wà nù wọn. Muhammadu wá mú Allah yẹn nìkan ẹ mọ̀ pé bàbá tó bí Muhammadu kí lorúkọ ẹ̀? Abdullahi kí ni ìsúnmọ́ Abdullahi? Ẹrú Allah àmì ìṣe mùsùlùmí ní ṣá ẹrú Allah ní ìtumọ̀ Abdullahi bàbá yẹn ò dẹ̀ kí n ṣe Muslim ni so bàbá yẹn náà Allah ló sìn Allah tí bàbá yẹn sìn òun náà ni Muhammadu mú wá Muhammadu ìṣe wọn nígbà tó máa bẹ̀rẹ̀ Islam ó bẹ̀rẹ̀ at the age of 40 years Muhammadu náà ti mọ gbogbo nooks and crannies Allah yẹn ó ti mọ gbogbo everything nípa ẹ̀ nǹkan tó ń ṣe yẹn lòun náà bá wọn ṣe so ó kàn mú Allah yẹn nìkan Allah yẹn ló wá lò yí pé Allah nìkan ni kẹ́ ẹ máa sìn ẹ má pa nǹkan kan míì mọ́ Allah
òun ni wọ́n ń sọ fún yín mistake nǹkan tó jẹ́ kẹ́ ẹ gọṣẹ́ yẹn ni wípé wọ́n àwọn àfàlẹ̀ Yorùbá wọ́n wá tú Allah yẹn sọ́lọ́run fún wa wọ́n wá sọ pé ẹ má pa nǹkan kan míì mọ́ Ọlọ́run no ẹ má pa nǹkan kan míì mọ́ Allah òun ni Muhammadu sọ Allah yẹn ò jẹ́ kí n ṣe Ọlọ́run ó ti yé yín so bóyá ìjọ nìyẹn so ẹ má yẹ ká waste time ẹ ká bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ àti fún yín ní reference ọ̀rọ̀ ẹ ṣe. mo really appreciate ẹ ṣé gan. All right. So Mr. Plum ẹ lè tán máìkì yín. Plum ẹ tán máìkì o. Ẹ jẹ́ bá wa power tap. Ṣẹ́ni yóò wọ́n yín tán máìkì ni. Ó yẹ accept kí ni máìkì yẹn. Plum system. Ó dà pé nǹkan sí Plum gbọ́ yẹn bóyá ó yà lẹ́nu bóyá ó sì ń ronú nǹkan tó fẹ́ sọ lọ́wọ́. Plum system. Ìyẹn ká gbé lè ní. Mr. GP. Okay. Mr. GGG. Àbí network ni. GGG. Triple G. Ẹ̀yin ẹ̀ bá ti send request ẹ máa wà ń bẹ̀. So surely ẹ kálẹ̀ ẹ gbóhùn sókè jẹ́ ẹjọ́. Ẹ kálẹ̀ o. Ẹ kálẹ̀ ẹ káàbọ̀. Yes sir. Mo ti ń gbọ́ program yìí tipẹ́tipẹ́ but mo fẹ́ pinpoint nǹkan kan ẹ get ní first náà èmi mo lọ sí Dubai mo gbé Dubai dáadáa àwọn ọmọ Lárúbáwá gbogbo gangan to be sincere wọn kì í kírun so wọn believe pé wọn kírun because most of them nǹkan tí àwọn tó jẹ́ Pakistani àwọn tó wá látọ̀ kì í ṣe Lárúbáwá tó kì í ṣe àwọn ẹ̀yà Saudi tó kì í ṣe Asia àwọn Gulf yẹn wọn like àwọn Gulf so àwọn Gulf ò kì í kírun so àwọn Pakistani máa ń tẹ̀lé Ali so wọ́n ní pé Ali is Balógun Ànábì but kí ni nǹkan tí mo fẹ́ pinpoint ni wípé bóyá nínú àwọn òòṣà yẹn àwọn ère yẹn tí Allah yẹn tó lọ́wọ́ méjì yẹn ẹ mọ̀ pé wọ́n máa sọ pé we are praying to Allah that we didn't know because we believe that Allah is unseen so nǹkan tèmi gbogbo nǹkan because normal náà tẹ́ bá lọ bá àfáà náà tó bá fẹ́ ṣe ìkọ̀fin àṣìjẹ́ náà máa ṣe fún yín so wọ́n máa méwé wọ́n máa gun pọ̀ náà ni ṣó ti yé yín báyẹn but mo sì máa follow program yìí mo like ẹ̀ gan but màá sì máa tẹ̀ lọ tí mo máa fi rí ṣé Muslim àwọn nǹkan tẹ́ sọ Muslim ni mí náà. expect ìwé yẹ kẹ́ ẹ sọ pé nǹkan yìí o nǹkan tá a sọ yìí o kò rí bẹ́ẹ̀ o ká jẹ ẹ̀yìn náà jẹ́ ìmọ̀ ẹ̀rí wa but ó dà ní pé kò sí evidence tẹ́ fẹ́ fún wa ni ẹ sọ pé ṣì fẹ́ padà lọ àbí. irọ́ kò ṣe pé kò sí evidence nǹkan tẹ́mi rí èmi ò lè sọ fún yín pé èèyàn kan lè dáná fún èèyàn púpọ̀ but tí wọ́n púpọ̀ bá dáná fún èèyàn kan kò ní lè jẹ́ kò lè jẹ́ tán ṣe get but nǹkan tẹ́mi sọ pé nǹkan tẹ́ ń sọ right o ti because tó lè fi mú àwọn èèyàn ẹ mọ̀ pé tó lè fi mú àwọn ọmọ ìyá èèyàn tí wọ́n ń ṣe nǹkan téèyàn ń ṣe ṣe mọ̀ pé there must be something behind it so ìyẹn nìyẹn so ẹ mọ̀ pé àwa ní bíbá yìí ní ìsàlẹ̀ wa ń bíbá ẹ mọ̀ pé a lot of nǹkan tó bá sọ fún wa gẹ́gẹ́ bíi pé àwọn èèyàn tó ń lọ sílé kéwú bọ̀ nǹkan tèmi kàn rí bẹ́ẹ̀ ni wípé bóyá Allah tí a máa ń sọ yẹn Allah yẹn bóyá òun nílé ẹ wà pé òun náà gbé sọ́wọ́ Maktunu ní Dubai yẹn. kì í ṣe pé bóyá òun ni. bàbá mi MS mo kí gbogbo lẹ́ẹ̀kan sí Mr. Halma ẹ lè ka bíbá ẹni pé wọ́n rí Allah rí Allah sọ bí tóun wà ẹ̀yin lẹ wà Allah lọ bí tá Allah wà lẹ fi rí Allah so ẹ bá wa gbé 18+ ẹ jẹ́ kí brother wa kan ka bíbá yìí fún wa so Allah sọ bí tóun wà ó dẹ̀ sọ bí tóun gbé ẹ̀yin lẹ wà Allah tóun lẹ fi rí so ẹ kà fún wa this Quran 29:91. Commanded to be one of those who submit to him. Ẹ kà sókè. No, mo ń ka English. This say a prophet.
so mo ò lè ka Arabic yẹn but mo lè ka English yẹn Mecca so ẹ̀ka English wọ́n kàn tún kò sí Arabic ò wúlò wọ́n kàn tún sí English náà ni ẹ̀ka nǹkan tó okay ẹ̀ka English yẹn. ẹ jẹ́ kó bá mi sún 18+ sókè díẹ̀ jọ mo lè say prophet I have only bar mi mọ nǹkan tí ok 18% ó yá tó bá ẹ jẹ́ nǹka fún yín gbà yẹn. okay Quran 29 verse 91 Allah sọ fún Muhammadu pé say o prophet wa wí ìwà ànábì I have only been commanded to worship the Lord of this sacred house of Mecca. Ó ní àti pa mí láṣẹ kí n máa jọ́sìn fún Olúwa ilé yìí ilé Kaaba that means ó ti ṣe kí ni inú Kaaba ni Allah ń gbé ó dẹ̀ wà ń bẹ̀. Who have made it sacred èyí tó ti ṣe ní ọ̀wọ̀ àbí lẹ́tọ̀ọ́ àbí ní iyì and to him belong everything. I am commanded to be one of those who fully submit to him. Rasulullah wa ní pé wọ́n dẹ̀ ti pa mí láṣẹ kí n jẹ́ bí ẹni àkọ́kọ́ tí ó máa kọ́kọ́ jupá jùsẹ̀ fún Allah yìí. So ẹ̀yin lẹ wá Allah inú Kaaba ni Allah ń gbé. Ìdí nìyẹn tẹ́ pé tẹ́ bá fẹ́ kírun ẹ gbọ́dọ̀ kọjú sínú Kaaba. Kò síbi tẹ́ lè kọjú sí tẹ́ bá fẹ́ kírun àyàfi tẹ́ bá kọjú sí Kaaba. Ṣó ti yé yín sà? So inú Kaaba là Allah ń gbé ẹ̀yin lẹ wá Allah. so definitely àwọn tó lọ sí Mecca yẹn Allah ló ń bá ń bẹ̀. Now ṣebí tó bá ti lọ sí Mecca wọ́n máa ní ẹ yá mi ní lárúbá tó mọ Labbaik Allahumma labbaik 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 la sharika labbaik innal hamda wa ni'mata laka wal mulku la sharika lak. Ìtumọ̀ ẹ̀ ní pé èmi nìyí Allah èmi nìyí Allah gbogbo ọpẹ́ ní tiẹ̀ àti gbogbo ìjọba ìwọ kò ní alábàáṣepọ̀. Nǹkan tó ń sọ fún Allah ìgbé inú ilé yẹn làlá wa ṣìgìdì ni torí pé àwọn èèyàn wa ò mọ tún mọ gbogbo jargons tí wọ́n ń kà yẹn ó ti so yẹ yín. ó dẹ̀ ní aláṣẹ Saudi kan ìgbà tó lọ sí Saudi ó ní Allah ó ní mo gun plane ó ní mo wá bá ẹ níbí yìí ó ní mo fi ìyàwó mo fi ọmọ mo fi gbogbo ẹbí mo fi sílẹ̀ mo wá bá ẹ ní ibí yìí kẹ́ bá lè mọ̀ so pé ibẹ̀ ni Allah ń gbé so ẹ̀yin lẹ wá Allah tẹ́ bá wá ẹ máa rí tẹ́ bá ká nípa ẹ láyà bẹ gbójúgbóyà nìkan ṣí Kaaba fún yín unannounced ẹ máa bá Allah nínú bẹ̀ ẹ ṣé. Alright ẹ lè jẹ́ mi bọ́lẹ̀ sọ́dọ̀ àfẹ́ lómi.